أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاثا ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. إن الله على كل شيء قدير. ما يفتح الله للناس من رحمة فلا ممسك له وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم. وهو العزيز الحكيم. يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون. لا إله إلا هو فأنا تؤفكون. صدق الله مولانا العظيم. الله يوم تنبو المقايبة اكبات يومنا لا إله إلا الله. àwọn àlùfáà bá ṣe ń kí alukurani. الله أكبر. bàbá mufasiru wa wojú ẹ̀yin méjèèjì gbàtẹ́ ń kí alukurani. níbi kurani mo ń ti wo tó araka mufasiru. الله. torí pé ìtàn ṣiṣẹ́ tọ̀ náà lalukurani. torí pé abiyamọ ọ́fíìsì rẹ̀ gẹ́gẹ́ náà wà. torí pé abiyamọ ni ká ní wọ́n bàbá ké bákan wọn ní wókè mo jẹ́rìí baba Latif Allahu Latif wọ́n jókòó báyìí wọn ní wókè òfin ní kéwù. àwọn wọn gbósókè báyìí wọ́n wò wọ́n bẹ àyìn rahmatin bẹ àyìn lutfiya torí pé Latif tó ń jẹ́ náà. bàbá ọláwálé ni wọ́n gbà. bàbá ọláwálé tí wọ́n gbà. lẹ́yìn kí sáwọn. bàbá àgbà mufasir ọlọ́run ó sanwó ìyá tiwa. bàbá jẹ́ abiyamọ lẹ́ẹ̀kan náà owó àdúrà bẹ̀rẹ̀. àtọwọ́ àlùkò àbáwọ̀ Habibullah wà ẹbí alukurani tẹ̀yìn lọ ẹ lọ síbi pé ọmọ obìnrin wúlò. bẹ́ẹ̀ ni. ìwọ tọ́lọ̀ ń fún lọ́mọ obìnrin tó wá ní ọkùnrin mo fẹ́ wàlẹ́ ìsàdákàrù kàlẹ́ òun kì í ṣe ìwọ lọ́kọ̀ọ́kọ́ wí ẹni ó kọ́ wí náà lọ́kọ́kọ́ gbọ́ lẹ́ẹ̀kan ó wá ṣe déédéé ọ̀rọ̀ mọ̀káíbà púpọ̀ Aisha lọ́lọ́n kọ́kọ́ bùn ó tún bùn mọ̀nàrọ̀. má jẹ́ kí màlíà yẹn lọ síbẹ̀ yẹn jù. ẹ̀rí àfa wa Rashid nígbà tó ń kí alukurani tiẹ̀ pẹ̀lú bàbá alájí àgbà òun wá lọ síbi pé gbogbo tọ́lọ̀ ṣe fún yín ẹ máa rántí rẹ o kò sí ìtọ́lẹ̀ dáná ọkùnrin àtòbí o. kẹ̀sìmọ̀ dúpẹ́. idhkuru ni'mati ni'matallahi alaykum min khaliqin ṣé ọlẹ́ dání ọlọ́run wá wọlé alukurani náà gbogbo ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa títí ń tó ọlọ́run dákun mọ́jú ó di àtòjíjẹ́. amina. ẹ ti ṣe amina ò sí jòkó lẹ́yìn. amina. wọ́n máa sọ pé fi kurani ìbámi tẹ́mi ṣe. ká dìde ká máa mú wẹ̀bọ̀ àtọwọ́ owó àdúrà àdúrà bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan àtọwọ́ náà. alukurani. lẹ́ẹ̀kan náà. fi kurani ìbámi tẹ́mi ṣe. àwọn onílùdà. ayé mi máa wẹ́ni tí ó tún ṣe. fi kurani ìbámi tẹ́mi ṣe. ayé mi máa wẹ́ni tí ó tún ṣe. fi kurani ìbámi tẹ́mi ṣe. ayé mi máa wẹ́ni tí ó tún ṣe. olúwa fi kurani ìbámi tẹ́mi ṣe. fi kurani ìbámi táyé mi ṣe. fi kurani
tí ó tún ṣe. àfikún rání bá mi ta èmi ṣe. iṣẹ́ mímọ́ ẹni tí ó tún ṣe. àfikún rání bá mi ta èmi ṣe. ayé mímọ́ ẹni tí ó tún ṣe. àfikún rání bá mi ta èmi ṣe. Allahu la ilaha illa huwal hayyul qayyum. La ta'khudhuhu sinatun wala nawm. Lahu ma fis samawati wa ma fil ardi. Man dhal ladhi yashfa'u ibi tí mo dé náà nù. Man dhal ladhi yashfa'u pé báwa tán yé wa ṣe. Man dhal ladhi yashfa'u ta ni owó wa sàn níbi àìní wa. Man dhal ladhi yashfa'u ta ni owó wa sàn níbi àìsàn tí ń ṣe wa. Man dhal ladhi yashfa'u ta ni owó wa sàn níbi àìnító wa. Gbogbo bí a fẹ́ dé ta ló lè mú adé bẹ́ẹ̀. Bí Kùránì bá mi ta ayé mi ṣe. Máníjà Ọlọ́run fi Kùránì bá mi ta ayé mi ṣe ayé mi máa wẹ̀ ní. ẹni tí ó tún ṣe fi Kùránì bá mi ta ayé mi ṣe. Ọlọ́run náà fi sá. Ọlọ́run náà fi sá. Àfi Kùránì bá mi ta ayé mi ṣe. Ìjọ Kùránì kò bá kólé kólé. Ó ti gbà fi Kùránì bá mi ta ayé mi ṣe. Ìjọ Kùránì kò bá kólé kólé. Mọ́lá Sẹ́míù. Àfi Kùránì bá mi ta ayé mi ṣe. Ẹ̀rí yẹ́giyẹ́gi. Ẹ̀rí Kùránì. yẹ́giyẹ́gi. Ẹ̀rí yẹ́giyẹ́gi. Ẹ̀rí yẹ́giyẹ́gi. Kùránì Ẹ̀rí yẹ́giyẹ́gi. ẹ̀rí yẹ́giyẹ́gi. Kùránì ó ti lọ. Bí Kùránì bá mi táyé mi ṣe ayé mi máa ń wẹ̀ ní tí ó tún ṣe. Àfi Kùránì bá mi ta ayé mi ṣe. Bí Kùránì bá mi táyé mi ṣe. Gbogbo àwọn olórí rẹ̀ tí wọ́n lọ́lẹ́ là ń bí. Bá mi ta ayé mi ṣe. Ọlọ́run dákun má dá Ọlọ́run ọ̀rọ̀ a yẹn o. kò má ṣe èèyàn kú. Kùránì bá mi ta ayé mi ṣe. Alájọ Ọláwálé ẹ má gbàgbé o. Kùránì bá mi ta ayé mi ṣe. Pé ẹ gbàgbé ẹ wo bí tẹ fẹ́ gbọ́rọ̀ wá sí nítorí pé àwa mẹ́ta ni. Kùránì bá mi ta ayé mi ṣe. Ẹ bá wa rò ó dáadáa àwa mẹ́ta ni àwa mẹ́ta ni. Èfi Kùránì bá mi ta ayé mi ṣe. Sáwọn mẹ́rin ni àbáwá mẹ́ta ni. Ẹni Kùránì ti pé fi Kùránì bá mi ta ayé mi ṣe. Ayé mi máa ń wẹ̀yìn Tí ó tún ṣe fi Kùránì bá mi ta ayé mi ṣe.